lórí ọ̀rọ̀ Gani Fatiaga tí King Wasiu Ayinde tó ní àwọn àáfàá wa ganu sílé àwọn akéwú tọrọ jẹ. So bóyá wọ́n fẹ́ ṣe 8 days fún ìyá King Wasiu Ayinde, Suleiman Faruku ni ó wá síbẹ̀. Suleiman Faruku òun ló wá ṣe Gani Fatiaga. Suleiman Faruku òun náà tó wá ganu síbẹ̀. So along the line Suleiman Faruku ń sọ̀rọ̀ lọ, ó wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bíi tí King Wasiu Ayinde ní àwọn àfáà wa ganu síbi òkú ìyá àwọn. So Suleiman Faruku ó wá ní kí Wasiu Ayinde ó dìde kán wá gba mic. Màá play fídíò yẹn o tí gbogbo wa tájọ rí, pé kán wá gba mic kún tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àfáà, gbogbo àwọn ẹgbẹ̀rún kan irọ́ la bí akéwú tọrọ jẹ, àwọn Gani Fatiaga tán lọ ganu kalẹ̀ síbi òkú àti ibi tó pè wọ́n sí àti ibi tó pè wọ́n sí, wọ́n ganu ni Gani Fatiaga iná lórúkọ wọn. So ẹjá jọ gbọ́ ohun tí King Wasiu Ayinde, ẹjá jọ gbọ́ ohun tí Suleiman Faruku sọ fún wọn, ká dẹ̀ gbọ́ èsì tí Wasiu Ayinde fún wọn. Aláìga àkànbí ọlọ́ba mo ti yàyàkuyà ẹ̀rí gan ni bẹ́ẹ̀ pa mí kú. So Suleiman Faruku ọ̀fẹ́ scope àgbàlagbà number one bí Wasiu Ayinde ṣe gba microphone yẹn, tí Wasiu Ayinde wá sọ pé gbogbo ẹ̀yìn ẹgbẹ̀rún kan irọ́ la bí o, akéwú tọrọ jẹ ẹrú Saudi, gbogbo àfàlẹ́ Yorùbá ìyára mọ́sálásí o, ẹ mọ́ bínú o, ìkan tí mo sọ àwọn ló gbé mi o, àti Allahu Akbar rádaràda. Sí Wasiu Ayinde wà nínú ọmọ àgbésọ́rùn lọ́sọ́kọ, wọ́n ní kó wá gba microphone kó wá apologize fún kíni. So tí Wasiu Ayinde náà bí tí wọ́n bá ojú orí wọn dé yẹn, kó wá sọ̀rọ̀ kó tún wá jáde padà pé àwọn ló gbé àwọn o, nǹkan táwọn míì kọ́ nìyẹn o. Ó dàbí pé wọ́n tún fún yín ní power, but wọ́n ní tá a bá yọpin lójú ká fi hàn ojú ò ní mọ̀ pé òun lòun ń ṣe pin. Ṣẹ́rí para tí náà balẹ̀ Suleiman Faruku, parébù òwe ni gbogbo nǹkan yìí ń jẹ́ fún yín. Ẹ ti dàgbà, wọ́n ní tí ẹ̀yẹn bá ti ń dàgbà yẹn mọ́ yógun jà ni. Tó bá béèrè lọ́wọ́ ẹ̀yin náà ní sí pé Suleiman Faruku, what do you do for a living? Kí lẹ fẹ́ sọ? Ẹ fẹ́ sọ pé ẹ̀yin ṣoògùn owó fún yàn ni, ewé ìbòtú jẹ ojú mọ̀ọ́lù 16 pẹ̀lú atare 16. Ẹ fẹ́ sọ pé oògùn owó lẹ́yìn. Tó bá béèrè lọ́wọ́ yín sí pé Suleiman Faruku, what do you do for a living? Kí lẹ fẹ́ sọ? Ẹ fẹ́ sọ pé ẹ̀yin ṣoògùn owó fáwọn èèyàn. Àwọn òbẹ́ nìkan jà, a kàn ń ṣe kínní ìtorí ọjọ́ iwájú Nàìjíríà ni, ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá. Báwo lẹ́yìn kan ò ṣe ní níṣẹ́? Ẹ máa wá kóra yín jọ, ẹ máa wá bí tó kù ti kú, ẹ máa wá bí tó ti fẹ́ ṣèkómọ, ẹ sá máa wá bí tẹ́jẹ́ pé sá ti ṣe Gani Fatiaga gadomogu gagigu tẹ́sí ganu kalẹ̀.
ẹ ganu ẹ sọra yìí di ọ̀gá ẹ jí ká mọ ohun tá à ń ṣe ọwọ́ gbé Wasiu Ayinde sáàárín kọ́ wá gba microphone kọ́ bẹ̀bẹ̀ sí ọmọdé ni Wasiu Ayinde ni òjò tí ń pakún wọn bọ́jọ́ ti pẹ́ o inú àwa kan ń dùn àwọn táwa fẹ́ kàn máa yẹ̀yẹ́ yín náà náà yẹ̀yẹ́ yín yẹn kó yé gbogbo àwọn ọmọ Yorùbá pé ẹ jẹ́ nǹkan kan. What do you do for living? ẹ̀ ń ṣoògùn owó fún yàn ojú mọ̀ọ́lù 16 àtẹwé ìbò tún jẹ àti ti làpálàpá rádaràda ojú ti là nílẹ̀ Yorùbá lẹ́ni kò sí stéètì ọ̀hún tó kú bá kú fún yín tẹ́ bá ń wá cemetery private cemetery ti wà tẹ́ máa wò wọ́n lórí Google àbí ní online ẹ máa contact wọn ìyá èèyàn ló kú ni bàbá èèyàn ló kú ni wọ́n á bá báyàn package ẹ̀ wọ́n á lọ sí cemetery tó wà òkè tí ò ní jẹ́ pé àáfàá tó wá bá yín sìnkú gan òun kan yóò tún wá górí ìyá yín mọ́jú mà bórí bàbá yín mọ́jú ẹ máa gbé òkú yín lọ sí cemetery tó dáa nílẹ̀ Nàìjíríà ó wà ń bẹ kò sí state ọ̀hún tí ò sí private cemetery security wà ń bẹ àwọn workers wà ń bẹ wọ́n máa bá yín sìnkú yín bẹ́ẹ̀ ṣe fẹ́ anytime any day tẹ́ bá like láti lọ ọ̀nà òkú ọ̀run yín ẹ máa lọ bẹ́ẹ̀ máa mojú orí ìyá ayá bàbá yín tẹ̀sí síbẹ̀ ẹ máa lọ ọ̀nà wọn bó ṣe fúláwà lẹ́fẹ́ rà lọ́bẹ̀ láti lọ fi ọ̀nà wọn ni ẹ máa lọ bá wọn sílẹ̀ ẹ máa padà sílé báwọn òyìnbó ṣe ń ṣe nìyẹn ẹlòmíì wọn ti sin òkú yẹ sórí tí àwọn mùsùlùmí tán bá àbùkù bàbá ẹ tán bá ní kó padà kó lọ tọ́ka sí sàárè ìyá rẹ̀ nísìnyí kò mọ̀ bẹ́ẹ̀ káwọn àrọ́mọdọ́mọ yín wá dàgbà àbáwọn ọmọ yín kán wá ní ìyá mi ò níbo ni sàárè grandma wà àbí grandpa bó lẹ fẹ́ mú wọn lọ gbogbo yẹn ti lọ sọ àwọn òkú yín nù bẹ́ẹ̀ yín náà ṣe sọ òkú àwọn ìyá yín nù yẹn bẹ́ẹ̀ làwọn ọmọ yín ni ò ṣe sọ òkú yín nù ilẹ̀ Yorùbá àwọn bàbá wa bí inú ilé tó kú bá àwọn bàbá àwọn grandpa tó bá kú yàrá tó bá gbé láti tó bá kú síbẹ̀ ibẹ̀ làwọn bàbá wa máa ń sin wọ́n sí torí kójú orí wọn mọ́ bá a sọnù bẹ́ẹ̀ lẹ́ni ẹ wo sí ojú orí àwọn ìyá wa àwọn bàbá wa tẹ́ ti sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn dojú orí ìyá rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn dojú orí ìyá kò dojú orí bàbá rẹ̀ mọ́ ìdílé mú kó ẹ̀fà lùjẹ́ náà dẹ́rù bà àwọn èèyàn eri tẹ́ni ẹ sì kú sí o kàdákẹ́yìn ó sì kú lé gbogbo àṣà Yorùbá ẹ fẹ́ dojú rẹ̀ bolẹ̀ rádaràda tẹ́ ń ṣe kiri tá à ń sọ nìyẹn ìwọ tó kú yẹ ẹ bá kú àbókù bàbá ẹ bá kú kò síbi tí ò sí cemetery nílẹ̀ Yorùbá find out tí wọ́n pè wọ́n á wá fi mọ́tò company wọ́n wá bẹ dírẹ́sì òkú ẹ̀ bó bá ṣe fẹ́ sí anytime tó bá pé wọ́n fẹ́ lọ ṣe àbẹ̀wò fókó ọ̀run rẹ tó fẹ́ lọ ọ̀nà wọn wàá lọ bẹ̀ ó ti ní déètì ojú lórúkọ ń bẹ̀ wọ́n á bẹ fi gbogbo ẹ̀ sí ọmọ bí tó sin bàbá àbí yẹ ẹ̀ sí wàá lọ ọ̀nà wàá lọ bá wọn ṣe lédè wàá padà sílé bóyìnbó ṣe ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wa ti sòkúnú àdójú orí àwọn bàbá wa mọ̀mọ́ àwọn ọmọ wa nísùn wọn ò lè béèrè ojú orí ibo ni sàárè ìyá wa wá ibo ni sàárè ìyá bàbá wa wá ibo lẹ ti fẹ́ rí ẹ ti lọ dòkú náà lórí tẹ́ ọ̀rọ̀ táwa ń sọ amọ̀pọ̀ ń jẹ́ ní òlétí yín bí kan tẹ́ wò pé ẹ̀ lè ẹ́fà gbọ́ rò pọ̀ máa ṣẹlẹ̀ nísìn ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ náà nìyẹn kí any one of you guys kẹ́ lọ wá solution sí níṣẹ́ lóko lódò èèyàn tó wá ń ṣe wàhálà lọ́sàn ṣe wàhálà lóru òun lè máa bẹ lọ́hùn kí ìyá rẹ̀ kú àbí kí ìyàwó rẹ̀ kú àbí kí ìyàwó rẹ̀ bímọ kẹ́yìn ó lè lọ ṣe gàyín fati agá ń bẹ̀ kẹ́ lè lọ ganu síbẹ̀ ẹ̀yìn atọrọ jẹ kí Wasiu Ayinde wá apologize ọmọdé ló pe Wasiu Ayinde ni lọ́wọ́ tájọ wà àtẹ̀dúpẹ́ Wasiu Ayinde ní sọ ti kàn yín lápá kan apá kejì la fẹ́ kọ́kàn kẹ́nìbọ̀dì yẹn lọ wáṣẹ́ tẹ́ bá bímọ ẹ sọmọ yín lórúkọ lọ́spítù ni hospital náà ti ń fọmọ lórúkọ tóyún ìyàwó ẹ bá ti wà ní 6 months to 7 months ẹ ti máa mọ̀ bóyá ọkùnrin ní àbóbìnrin ẹ wo orúkọ tó dáa nínú orúkọ Yorùbá kẹ́ fún ọmọ yín lọ́spítù owó tẹ́ fi rẹ̀rẹ̀ màálù ra gbogbo ẹ̀yẹn ẹ fi ránjẹ fún ìyàwó sílé ẹ ra fruit ẹ ra nǹkan oríṣiríṣi tọmọ ọmọ máa jẹ míìkì oríṣiríṣi ẹ rà sílé fọmọ ẹ lọ kó owó tó fi tọ́jú ilé ọlọ́kó fáfáà tí ò níṣẹ́ kan ẹjá ronú ẹjá mọ ohun tá à ń ṣe o.